ọjọ́ àánú lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa Ìròyìn Fẹ́lifẹ́li online tv. Lónìí tí ṣe ọjọ́ Wednesday ọjọ́ 16 nínú oṣù kẹwàá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń darí padà bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìpalẹ̀mọ́ ètò ìbò tàwọn gómìnà tí yóò wáyé ní ìpínlẹ̀ Ondo nínú oṣù kọkànlá, ẹgbẹ́ òṣèlú PDP mà ti fi yé àwọn ènìyàn wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò jáwé olúborí tí wọ́n yóò ti ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù sínú kòtò àṣedànù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé lásìkò tó ń ṣe ìpolongo ìbò fún Agboola ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP. Níbẹ̀ ni Ṣèyí Mákindé ti tẹnu bọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ó ní kí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n la etí wọn sílẹ̀ kí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ tí ó ṣe wọ́n láǹfààní. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lẹ́gbẹ́ òṣèlú PDP ní ti fi búrẹ́dì ń kó wọn lómi ọbẹ̀ jẹ, tó jẹ́ wípé ètò ìṣèjọba àwarawa wọ́n sọ di taládàáni nìkan ní ìpínlẹ̀ náà. Ó ní àsìkò ti tó báyìí láti gba ìpínlẹ̀ Ondo kúrò lóko amúnisìn eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe lọ́wọ́ báyìí. Ṣèyí Mákindé ti ṣe ọ̀kan nínú àwọn gómìnà tó jẹ́ tẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀. Ó ní òun rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti jáde kí wọ́n dìbò fún ọmọ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí wọ́n fà kalẹ̀ láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó jáwé olúborí nínú ètò ìbò èyí tí ó wáyé lóṣù tó ń bọ̀. Ó ní ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ọ̀gbẹ́ni Agboola Àjàyí olóhùn ni kí wọ́n tẹ ìka wọn fún nítorí wípé ó ti ṣetán báyìí láti mú gbogbo aláìṣe rere èyí tí wọ́n ti ń lá fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn, ó ṣetán láti mú wá sí ìmúṣẹ. Bákan náà yóò kó wọn kúrò lóko ẹrú àtòkò amúnisìn àti wípé ètò ìṣèjọba àwarawa yóò lè so dídùn ọsàn fún wọn ní ìpínlẹ̀ Ondo. Nínú ọ̀rọ̀ Ṣèyí Mákindé ló fi òkú kan payẹ méjì èyí tó pe ọ̀gá àgbà yanyan fún àjọ elétò ìbò orílẹ̀-èdè wa Nàìjíríà àti INEC ọ̀gbẹ́ni ọ̀jọ̀gbọ́n Yakubu Mahmood láti rí wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ elétò ìbò ní ìpínlẹ̀ Ondo lọ́wọ́ báyìí. Ó ní ọmọ ìpínlẹ̀ Ondo ni ìyẹn arábìnrin Tóyìn Babalọ́lá ó ní ọmọ ìpínlẹ̀ Ondo ni ìpínlẹ̀ Ondo náà ló sì ti ń ṣiṣẹ́ báyìí. Ó ní àti àwọn òbí àti ẹbí rẹ̀ ìpínlẹ̀ Ondo ni wọ́n ń gbé ó ní dájúdájú arábìnrin Tóyìn Babalọ́lá yóò gbàbọ̀dè fún ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP nítorí pé ó ṣeé ṣe kí wọ́n fi owó rà pa. Ó ní nípa ìdí èyí àwọn ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Mahmood láti gbé arábìnrin Tóyìn Babalọ́lá kúrò síwájú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ondo lóṣù kọkànlá eléyìí tí ń bọ̀ lọ́nà yìí. Ẹ̀wẹ̀, gómìnà ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ti CBN Ọláyẹmí Kàdóso lánàá òde yìí mà ń ló sọ̀rọ̀ eléyìí tó dàbí ẹni pé ìròyìn ayọ̀ ló mú wá fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní kóló owó kan eléyìí tó jẹ́ tilẹ̀ òkèrè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà máa ń fi owó díẹ̀díẹ̀ àjẹpamọ́ sí olóhùn mà ló ti gbé pẹ́lì sí nǹkan tó wà ńlẹ̀ nínú oṣù kẹfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Kàdóso ti sọ. Ó ní ìdá 12 ó lé bíi 7 ni owó ọ̀hún fi gbé pẹ́lì sí nínú ọgọ́rùn-ún 12.75% ni ó fi lé sí nǹkan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó jẹ́ pé ní ìgbà tí wọ́n wo àpò owó ọ̀hún eléyìí tí wọ́n pè ní foreign reserve pocket eléyìí tó jẹ́ pé nínú oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ yìí wọ́n ní owó tí bẹ́ẹ̀ ló ń lọ bíi mílíọ̀nù 4.30 eyín 34 point owó kan náírà ti ṣe owó ilẹ̀ òkèrè báyìí tó ní mílíọ̀nù 4.30 náírà $30 ní owó tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ó ní ṣùgbọ́n nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí ní ìgbà tí wọ́n yọjú wo owó náà ló ti lọ sí bíi 1,040
dọ́là eyín $39.12 million ní owó tó ti wà nílẹ̀ báyìí. Cardoso ní nípa ìdí èyí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe dáadáa, wọ́n ti ní àjẹṣẹ́kù eléyìí tó gbójúlé gbẹ́kẹ̀lé. Ó ní báyìí òun ò tí ì dúró ń bẹ̀. Àwọn ọ̀rọ̀ tó tẹnu Cardoso tó jẹ́ ọ̀gá àgbà ti CBN jáde rè lánàá nígbà tó ń farahàn níwájú àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àwọn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ owó ilé ìfowópamọ́ àti ọ̀nà tí wọ́n yóò gbà ṣe ètò ọrọ̀ ajé nírọ̀rùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ló ti ń jábọ̀ wípé owó tí ń bẹ ńlẹ̀ sìn ní $140 mílíọ̀nù owó tó ti ń bẹ ní àpamọ́ owó Nàìjíríà. Àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká ní ìpínlẹ̀ Èkó eyín káyè lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí mà ni wọ́n ti jẹ lábọ̀ wípé ó kéré tán àwọn kọ̀lọ̀ sí elétí ikún eléyìí tó ń lọ bí 20 ń làwọn ti fi ọwọ́ òfin mú báyìí ní agbègbè Òṣòdì ní ìpínlẹ̀ Èkó látàrí bí wọ́n ṣe ń dá wàhálà sílẹ̀ láwọn agbègbè náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó eyín ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab, èyí tí ó fi ọ̀rọ̀ náà lórí ìkànnì ayélujára X rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tá a wà nínú rẹ̀ yìí ló sọ wípé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun lásìkò tí àwọn àjọ káyì tí wọ́n ń ṣe ìwọ́de lórí ìmọ́tótó àti dídẹ́kun ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n rọ́wọ́ tó àwọn kọ̀lọ̀ sí ọ̀dọ́ elétí ikún náà léléyìí tó sì jẹ́ wípé wọ́n ń dá wàhálà sílẹ̀ pàápàá jù ní agbègbè Òṣòdì ní ìpínlẹ̀ Èkó. Onínú òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun lọ́wọ́ àwọn káyì dẹ̀ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún ní àjọ tax force ní ó kéré tán àwọn bíi 28 ni wọ́n ti fi ọwọ́ òfin mú o. Àwọn tí wọ́n ń da omi àlàáfíà ìpínlẹ̀ Èkó láàmú tí wọ́n sì ń ní àwọn awakọ̀ lára tòun ti ọmọ báwo ní àjàgbà ìwà tí wọ́n ń wò. Ó ní tí wọ́n ní wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́. Ó ní pẹ̀lú èyí àwọn bíi 20 tí wọ́n rọ́wọ́ tó yìí ó ní gbogbo wọn pátá ni wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ o, tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó ọ̀hún ó ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó láti rí dájú wípé wọ́n jìnnà sí ìwà ìbàjẹ́, ìwà ìdàlúrú, ìdá agbègbèrú tòun ti kí wọ́n lè ṣe ìmọ́tótó léléyìí tó lẹ́tọ̀ọ́ sí àwọn agbègbè tí oníkálukú wọn tó wà, nítorí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti ń borí òrò, gẹ́gẹ́ bí alábòjútó ọ̀hún bó ti sọ ọ̀rọ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn òun ló ti rọ́wọ́ tó àwọn afurasí adigunjalè 3 kan èyí tí wọ́n ń da àlàáfíà agbègbè Owódé Ẹ̀gbá láàmú ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún látẹnu alukoro wọn eyín arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó jẹ lábọ̀ wípé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí òun ni ọ̀rọ̀ kan tí wọ́n fi tó wọn létí. Ọmọlọ́lá Òdútọ́lá ni arákùnrin kan tí ṣe ní 60 ọdún ń làwọn oníṣẹ́ ibi kan máa gba ọ̀kadà alùpùpù bàjáàjì lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n yìnbọn fún tí orí kó yọ. Ó ní ni wọ́n bá sáré tẹ̀lé arákùnrin náà. Bàbá ọ̀hún eléyìí tí wọ́n pe orúkọ bàbá náà èyí tí wọ́n fi síta nínú ìròyìn ọ̀hún tí wọ́n ní bàbá yìí gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ pé ó rìnrìn àjò pẹ̀lú ọ̀kadà rẹ̀ èyí tí àwọn adigunjalè 3 ọ̀hún sì yìnbọn fún, ṣùgbọ́n tí orí kò yọ tí wọ́n sáré tẹ̀lé ọ̀gbẹ́ni náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Rótìmí Bájélà eléyìí tó jẹ́ pé àdá ni wọ́n padà fi ṣá, ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ọ̀gbẹ́ni náà kó tara ìwà yìí kó gbàbẹ̀rẹ̀ ọ̀run. Èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún lé àwọn ọlọ́pàá tó fi tó wọn létí o. Ó ní nínú abúlé kan eléyìí tí wọ́n ń pè ní Ìjẹmọ̀kúkọ̀ yìí lójú ọ̀nà Àjùrà Ọlọ́jọ̀ níṣìún ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ọmọlọ́lá Òdútọ́lá tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n ti rọ́wọ́ tó báyìí tí wọ́n sì ti wà lágọ̀ọ́ ọlọ́pàá pẹ̀lú ìwádìí eléyìí tí wọ́n ń ṣe. Ó ní ní gẹ́rẹ́ tí ìwádìí ọ̀hún bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọn yóò kó wọn sòòsè máa lọ sílé ẹjọ́ ni kí wọ́n lọ gba ìdájọ́ wọn lọ́wọ́ adájọ́ o. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá tó tún jẹ́ àgbà nínú àwọn obìnrin
nínú sinimá àgbéléwò ti Yorùbá ọ̀hún arábìnrin Lọlá Ìdíjẹ òun mà ń ló ti padà sọ̀rọ̀ sóde báyìí o lórí awuyewuye ọ̀rọ̀ kan èyí tó ń lọ ní ìgboro ayé wípé Bíọ́dún Ọ̀kẹ́owó ó gba ọ̀rẹ́kùnrin sí ọmọ rẹ̀ obìnrin o eléyìí tó sì jẹ́ wípé Ìdíjẹ ti sọ̀rọ̀ ó ní ìdí ò jẹ́ o ó ní bẹ́ẹ̀ sì ni ẹ̀sùn tí wọ́n fi kan Abíọ́dún Ọ̀kẹ́owó yìí tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ bọ̀tí ó ní kò rí bẹ́ẹ̀ nítorí wípé ọmọ bọ̀tí kò ṣe ohun tí ò dáa gẹ́gẹ́ bí Lọlá Ìdíjẹ ti sọ̀rọ̀ náà lórí awuyewuye èyí tí wọ́n ní ọmọ Lọlá Ìdíjẹ obìnrin ọ̀rẹ́kùnrin ọmọ rẹ̀ ní Abíọ́dún Ọ̀kẹ́owó tá a mọ̀ sí ọmọ bọ̀tí ló jágbà Lọlá Ìdíjẹ ni òun rántí ọjọ́ náà lọ́hùn-ún tí Bíọ́dún Ọ̀kẹ́owó ọmọ bọ̀tí tó pe òun lórí aago tó sì bá òun sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọ́mọ tóun sì bá ọmọ bọ̀tí sọ̀rọ̀ ó ní níbẹ̀ ni ọmọ bọ̀tí ti sọ wípé ọkọ òun bẹ lẹ́gbẹ̀ẹ́ òun kó kí Lọlá Ìdíjẹ lórí aago tí Lọlá Ìdíjẹ sì ní òun kí ọ̀rẹ́kùnrin ọmọ bọ̀tí lọ́dún náà lọ́hùn-ún ó ní lẹ́yìn ìgbà náà ni wọ́n ṣe ìgbéyàwó ó ní gẹ́gẹ́ bí àgbà òjè àti ìyá tóun jẹ́ sí wọn òun lọ ibi ìgbéyàwó ọ̀hún tí Ọlọ́run sì fi adùn fóyin sí ó ní láti ìgbà náà ní ohun gbogbo ti ń lọ bóyá kó ti lọ fún ọmọ bọ̀tí ó ní lórí ìròyìn tó wá ní ọmọ òun obìnrin èyí tó jẹ́ ọ̀rọ̀kùnrin rẹ̀ ní ọmọ bọ̀tí gbà ó ní kò rí bẹ́ẹ̀ o ọmọ bọ̀tí ò gba ọ̀rẹ́kùnrin ọmọ òun bẹ́ẹ̀ sì ni kò gba ọkọ lọ́kọ nítorí pé ọkọ tirẹ̀ gangan ń ló fẹ́ tí wọ́n sì ṣègbéyàwó ó ní ọ̀rẹ́kùnrin ọmọ òun ó ní wọ́n sì jọ wà pọ̀ tí ò sí gbọ́nmisomi ò tó láàrin wọn tí gbogbo ìfẹ́ tó yẹ kó wà láàrin ọkùnrin sóbìnrin tó sì wà láàrin wọn gẹ́gẹ́ bí Lọlá Ìdíjẹ bó ti fi ọ̀rọ̀ òun léde lórí ìkànnì ayélujára rẹ̀ lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday. tó ẹ̀yin ará ìròyìn kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ó kéré ó pọ̀ ní kò ní kàn wá o ọjọ́ ayọ̀ wa ò sì ní dọjọ́ ìbànújẹ́ fún mi Adélúgà lẹni tó múròyàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.